ó bí wàsá kó má yẹ pé ikú obìnrin lè máa kú last Alhaji Wasiu Ayinde. Mo lè fò yín mo lè fọ̀ yín ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ Fatia mọ́ gbogbo ayé tẹ bọ̀ pé olórin ni yín tẹ bá ti sọ pé ẹ ṣe mọ́ a máa bá yín lọ́wọ́ sí pé ẹ ṣe mọ́ náà nù. Àmọ́ kí ló tún wá dé wọ́n ní ẹ tún lọ ń bá pa yín sùn Àjíkẹ́ tẹ́ pè lọ́kìn ó ka yín mọ́ ó gba yín létí ó sì máa nà yín dáadáa. Ẹ nídìí obìnrin tó strict bó kò dín yín bá ṣe gé lóru kó bá wa gé lọ sì ti fi ṣe èèyàn ẹ kú ti bímọ tán bí orópọn mi kéèjì bá ṣe yọ kó bá wa yọ torí pé àwọn ò tí ì fẹ́ kú báyìí bọ̀ tí bẹ́ẹ̀ bá ṣọ́ra ikú obìnrin ló máa pa yín. Mo lè fò yín mo lè fọ̀ ọ̀hún tó mú kí kinní kan jálu kinní kan. Actually èmi love ẹ wọ́n lè ti bínú kúrò nílé ẹ̀yin lẹ kúkú ń kọ́ wọ́n lé but ebi mọ̀ pé Àjíkẹ́ ń burú tó yẹn wọ́n dẹ̀ ló mọ àwọn ọlọ́mọ yẹn burú lóòótọ́ Àjíkẹ́ shop person shop knuckle tó bá lè nà Alhaji pa náà pa àgbàlagbà for that matter Wasiu you are going 70 you are going 70 ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ ti fi sílẹ̀ pátápátá tí wọn ọ̀rọ̀ náà àbáyọ àti fọkọ mi nítorí pé kákàndàkẹ́ ká máa wòye níran láwọn obìnrin tó ń gbé ní Amẹ́ríkà tó ń gbé káàkiri ní Canada ọ̀pọ̀lọpọ̀ lẹ ti fọwọ́ bà tó jẹ́ pé ìṣinṣin ló ń yọ owó mi lọ́tọ̀ ti fọwọ́ bá wọn ṣùgbọ́n igi kan lè yín ó gùn tí yóò fi níbò mí mọ̀ ìkàrà kó ṣọ́ọ̀nì nítorí kan lẹ́ máa ṣe fẹ́ẹ̀sì ní ṣèlú rẹ̀ báwo lẹ́ ṣe ṣèyàwó náà kí lẹ fi sóko yín tó fi dùn báwọn náà kí ni nǹkan tẹ́ fi sóko yín tó fi dùn báwọn tó pé oko yín kí ló dé náà ṣé ẹ ti ẹ̀rẹ́ yìn olórin yìí gan èmi ìbò lórin ń ṣe àmì ìbò lórin ń ṣe o tí má nídìí olórin gan bá fẹ́ ṣe ayẹyẹ máa fowó mi gba olórin tí mo mọ̀ ìpé gbogbo ayé mọ̀ sóyè yín ìwà tẹ́ ń wí yìí ìwà ṣìnà ìwà àgbèrè ìwà tẹ́ ẹ̀ bá rẹ́ni bá yín sọ̀rọ̀ ojú ń ti àwa ojú ń tì wá ẹ ṣèyàwó ó lárinrin Àjíkẹ́ fáìn ọmọ tó rẹwà ni ètò àfúrà tẹ́tún lọ dóbò ń ta ṣé tí nìkan ló ṣe máa fọ yín ó ṣe máa là yín lámà lórí tó bá yá kí ló dé gbogbo àwọn ìyàwó fáǹsì yín lẹ ti dó pátá ìyàwó lórin ẹgbẹ́ yín ẹdó títí first wife Saheed Òṣùpá ẹdó ẹdálé ẹrù lónìí olónìí wọn ò sí papọ̀ mọ́ no be yes o direct from the office mouth to me. Táníká ni wọ́n lẹ ó yẹ kán lẹ́yìn mọ́gùn ni Ọlọ́run kán lé àwọn girlfriend yín mọ́gùn. Mo lè fò yín bẹ́ẹ̀ ni mo lè fò yín Saheed Òṣùpá tó mú gẹ́gẹ́ bí kinní ó bá yàwó ilé ẹ̀sùn tó bímọ fún un kí ló dé tí gbogbo ẹ̀ lè kókókó báyẹn yín nìkan lẹ lóko ń dì ní kí ta ló kó ta ń lóko wèrè kan títẹ̀ ń bẹ́ ń dì yín ọ̀gàn àwọn olóòtú ẹ̀ ń dọ́ àwọn eléré yìí gan àwọn alágbe àwọn abatẹnigẹ́ ebi ò súnmọ́ lórin o behave yourself mi ò ń build a relationship pẹ̀lú olórin tó bá ti di pé bẹ̀rẹ̀ sí ń po lórin tó bá ń pera yìí sẹ́ni lọ́dún dípò àwọn fẹ́ ra instrumenti àwọn fẹ́ fi yín gẹ matron èmi ò ń bó lórin ṣọ̀rẹ́ o èmi ò ń bó lórin ṣọ̀rẹ́ tó o bá láìkí mi tó bá kọrin fún mi tó bá ti fẹ́ tú ẹ bá ba ẹ̀ ní mi ò ń bó lórin ṣọ̀rẹ́ o abatẹnijẹ́ lo lórin àjọ ọmọ oṣòwò mọ́jọ ọmọ ókéré ọjà délé gbogbo yín pátá kò sí kan ògbé kan nù yín olórin ò fóbìnrin lówó tán bàbá ní obìnrin jẹ́ olórin ọ̀tá mi ò lè fẹ́ wọn olórin àwùsù bìlà ẹ̀rọ àwa ti dì mú ẹmọ ọdún tí kọ́lé tí nǹkan tó kìnnì tí mo ti dó wà tí ìgbọ́n ní London láyé kí ló kọ́ olùtọ́ ọ̀yọ́ náà acne yìí ti ń yẹ tí bá dé hall àbí kí la ti mọ̀ ń pè gbà yẹn olórin Àjíkẹ́ báwo láṣẹ wá ṣe báyìí yìí wọn Alhaji ń tà láti yí àwọn fans ń tà láti manipulate pé ọwọ́ wọn ní ọwọ́ Àjíkẹ́ ṣèṣì bá Alhaji lè tí kò ṣe ṣì intention wá intentional bẹ́ẹ̀ bá sì kó eléyìí ilẹ̀
Wàsíù Àyìndé tẹ́ bá kọ Àjíkẹ́lẹ̀ máa gbé ẹ sáré ajẹ́pọ̀ òun lo nǹkan kan lára obìnrin nìyẹn òun lò wọ́n tó bá máa lo nǹkan kan lára obìnrin ni ta ló ti agbára mélòó gan ló kù lára yín náà ta ń lọ kó wèrè tí Wàsíù gbé sábẹ́ ó gba yín létí ó gbàgbé ṣé mọ̀ yìí pé nígbà míì Ọlọ́run máa ń rán obìnrin láti fìyà jẹ ọkùnrin tó bá máa treat obìnrin ẹ ti débòde wá àsìnyìn báyìí glowing yìí tí dọ́tà mi sọ nígbà tó ti fi iṣẹ́ délé ó ní mọ́mí you are glowing mo ní Farida mo ní ìwọ náà mọ̀ lò dáadáa ó lánàá lo ẹ̀rí parí òwò ó ní lánàá ń lò nígbà náà kọ́kọ́ fẹ́ mọ̀ ṣe àwọn sisi mo ní ẹ níbo àǹbóra family wa ọmọ dá padà business ọ̀rẹ́.